Nínú wàásù rẹ̀ tí àkọlé rẹ̀ jẹ́ ìbẹ̀rù Ọlọ́run, Venerable Superior Adenuga gba àwọn ènìyàn, àwọn ọ̀rẹ́, ará, níjọ, àwọn mọ̀lẹ́bí àti àwọn olólùfẹ́ olóògbé nímọ̀ràn láti sin Ọlọ́run tọkàntọkàn nítorí ẹnikẹ́ni kò mọ ìgbà tí ikú yóò dé. Ó ṣàpèjúwe olóògbé náà gẹ́gẹ́ bí Kristẹni olùfọkànsìn tí ó ṣe ìrànlọ́wọ́ àti ìdàgbàsókè sí ilé ìjọsìn nígbà ayé rẹ̀. Ìwàásù ni wípé kéèyàn bílíìfù náà lọ́wọ́ à ń ṣoògùn à ń ṣe kíní yẹn asán ní gbogbo yẹn wọn kò bílíìfù náà lọ́n pé Ọlọ́run lẹ́lẹ́dàá àwọn nǹkan tó máa dà ló máa dà kò sí nǹkan mímọ́ láti sọ. Lẹ́yìn náà ni wọ́n wá gbé olóògbé yìí lọ sin sí ilé rẹ̀ tó wà ní Ìsànyìn níbi tí wọ́n ti fi eérúfẹ́rú fi erùpẹ̀ fẹ́rùpẹ̀. Ìgbàlejò tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ níbi tí àwọn ọmọ náà ti sọ̀rọ̀ nípa ìyá wọn tí wọ́n ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin tí ó ń ṣẹ̀sìn, onítọ́jú àti oníbàwí tí ó lapa lórí ìgbésí ayé wọn dáadáa. Màmá mi ó jẹ́ màmá tó dáa tó ń kọ́mọ tó dẹ̀ ń tọ́mọ dáadáa. Ó jà àjàyè fún àwa ọmọ títí tó fi wọlé Ọlọ́run sùn. Màmá wa jẹ́ akọni obìnrin, wọ́n mọ̀ nínú ẹbí ẹ̀, wọ́n máa ń pè ní olórí ẹbí. Even though she's a woman, obìnrin bí ọkùnrin ni. Ìyá mi jẹ́ ìyá tó ní action torí pé ìyá tó tọ́jú mi tó tọ́ mi sọ́nà nípa bí mo ṣe lè rìn nínú ayé láì gbàgbẹ̀rẹ̀ láì gbàyàwálé. Mo dẹ̀ tún gbé oríyìn fún torí ní gbogbo ọ̀nà tí ó gbà tọ́ mi mo ń padà rí ipa ẹ̀ nínú ìrìn àjò mi nínú ayé àti pé ó mú mi mọ ọ̀nà Ọlọ́run. Olóògbé Mother in Celestia Juliana Olúfúnmilọ́lá Àyìnkẹ́ Ògúngbẹ́nà kú ní ọmọ ọdún 64 tí àwọn ọmọ àti ọmọ ọmọ wọn sì ṣèlédè lẹ́yìn rẹ̀.